Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Èyí ni Bíbélì kíkà ní èdè Yorùbá. Ọmọ yín, olólùfẹ́ yín, Tímótíù Babátúndé, ẹni Ọlọ́run ṣẹ́gun fún, ló ń kí yín. Bíbélì kíkà tòní la ó rí nínú ìwé Jẹ́nẹ́sísì níbi tí a kà dé lọ́jọ́sí, orí kìíní ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 20. Eléyìí tó kà báyìí wípé Ọlọ́run sì pe ìyàngbẹ ilẹ̀ ní ilẹ̀, ó sì pe ìwọ́jọpọ̀ omi ní òkun. Ọlọ́run sì rí pé ó dára. Ọlọ́run sì wí pé kí ilẹ̀ kí ó wu oko, ewéko tí yóò máa so èso àti igi eléso tí yóò máa so èso ní irú tirẹ̀, tí ó ní irúgbìn nínú lórí ilẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ilẹ̀ sì wu koríko jáde, ewéko tí ń so èso ní irú tirẹ̀ àti igi tí ń so èso tí ó ní irúgbìn nínú ní irú tirẹ̀. Ọlọ́run sì rí pé ó dára. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹta. Ọlọ́run sì wí pé kí àwọn ìmọ́lẹ̀ kí ó wà ní òfurufú ọ̀run láti pààlà ọ̀sán òun òru, kí wọn kí ó sì máa wà fún àmì àti fún àkókò àti fún ọjọ́ àti fún ọdún, kí wọn kí ó sì jẹ́ ìmọ́lẹ̀ ní òfurufú ọ̀run láti mọ́lẹ̀ sórí ilẹ̀. Ó sì rí bẹ́ẹ̀. Ọlọ́run sì dá ìmọ́lẹ̀ ńlá méjì, ìmọ́lẹ̀ tí ó tóbi láti ṣe àkóso ọ̀sán àti ìmọ́lẹ̀ tí ó kéré láti ṣe àkóso òru. Ó sì dá àwọn ìràwọ̀ pẹ̀lú. Ọlọ́run sì ṣe wọ́n lọ́jọ̀ ní òfurufú ọ̀run láti máa tan ìmọ́lẹ̀ sórí ilẹ̀ àti láti ṣe àkóso ọ̀sán àti àkóso òru àti láti pààlà ìmọ́lẹ̀ ohun òkùnkùn. Ọlọ́run sì rí pé ó dára. Àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ọjọ́ kẹrin. Ẹsẹ̀ 20. Ọlọ́run sì wí pé kí omi kí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alààyè tí ń rákò àti kí ẹyẹ kí ó máa fò lókè ilẹ̀ ní ojú òfurufú ọ̀run. A ò ní rí jù báyìí lọ lónìí. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a tún pàdé láìpẹ́ lórúkọ Jésù. Àmín. Ẹ sì máa rántí pé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Ó dìgbà kan náà.